Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, ní orúkọ Jésù, ayérayé nínú àwọn ọ̀run, àgbàlagbà arúgbó ọjọ́, ọba tárúgbó sọdọ̀lẹ́, gba ọpẹ́ wa. Ọlọ́run tó ń jẹ́ ọ̀rọ̀, à ń lọ nínú ọ̀rọ̀ rẹ, tìkára rẹ bá wa sọ̀rọ̀. Ọ̀rọ̀ rẹ jẹ́ kó mú wa yè, ọ̀rọ̀ rẹ jẹ́ kó mú wa gbọ́n, ọ̀rọ̀ rẹ jẹ́ kó mú wa délé ògo, kí gbogbo ògo jẹ́ tirẹ̀, ní orúkọ ńlá Jésù Kristi, Olúwa àtolùgbàlà wa. Àmín. Àyànfẹ́, ẹ káàbọ̀ sórí abala ìhìnrere náà lórí ètò ẹkú ọjọ́ ìsinmi. Ọpẹ́ ni fún Ọlọ́run tí ó tún kà wá jẹ, tó fún wa lórí ọ̀fẹ́ láti tún wà níwájú rẹ̀ lákòókò yìí, láti tún kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run síwájú àti síwájú sí i. Láti bí odidi ọ̀sẹ̀ bíi 5 náà la fi kẹ́kọ̀ọ́ tí a pè àkórí rẹ̀ ní Tani Ọlọ́run, eléyìí tí a dá lé ní ọ̀sẹ̀ tí ó kọjá, pé kí a tún tẹ̀síwájú nínú àkórí míì eléyìí tí a mú wá ní ti tòní. Mo sì sọ fún wa wípé nígbà tí a bá kúrò lórí àkórí tá a pè ní Tani Ọlọ́run, pé a lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ nípa tani Jesu ń ṣe gan, kí eléyìí kí ó lè jẹ́ ní tí ó tàn mọ́lẹ̀ sí ohun tí a ń pè ní mẹ́ta lọ́kan. Kí ni àdìtú tó wà nípa mẹ́ta lọ́kan? Àkórí tí a máa ṣiṣẹ́ lé lórí lónìí, bóyá fún oṣù kejìlá ọdún yìí, kí òun ni a pè ní Tani Jesu Kristi gan. Tani Jesu, tani ń ṣe. A ti ṣiṣẹ́ lórí àkórí tí a ń pè ní Tani Ọlọ́run. Mo sì sọ fún wa wípé a lè ròyìn Ọlọ́run tán, mélòó la fẹ́ sọ nípa Ọlọ́run gan. Ìwọ̀n báyìí tí ó fẹ́ kí a mọ̀ náà ni Ọlọ́run fi yé wa, tí ó sì fẹ́ jẹ́ kí a mọ̀. Bẹ́ẹ̀ náà ni a máa ṣiṣẹ́ lórí àkórí tá a pè ní Tani Jesu. Mo wà nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìwé Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 14. Ó ní, àwa ti rí, a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. Bí a bá ṣiṣẹ́ lórí Tani Jesu, Tani Jesu ń ṣe gan. Tani Jesu Kristi yìí tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀. Jesu Kristi, òun ni ọmọ Ọlọ́run àti olùgbàlà aráyé. Eléyìí ni a kọ́kọ́ ṣiṣẹ́ lé lórí. Kíkà wa sọ wípé Tani Jesu, nígbà tí rédà sọ wípé ọmọ Ọlọ́run àti olùgbàlà aráyé. Eléyìí ni a lórí ọ̀fẹ́ láti ṣiṣẹ́ lé lórí lónìí. Ní tí Jésù jẹ́ pọ̀ gan. Jésù jẹ́ ọmọ Ọlọ́run, Jésù jẹ́ olùgbàlà aráyé, Jésù jẹ́ ìmọ́lẹ̀ ayé, Jésù jẹ́ ọgbọ́n Ọlọ́run, ó jẹ́ agbára Ọlọ́run, Jésù jẹ́ àjíǹde àti ìyè, Jésù jẹ́ àkọ́bí nínú àwọn òkú. Ó pọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bí a ṣe máa mú àwọn àkórí ọ̀hún wá nínú oṣù kejìlá ọdún yìí nìyẹn, fún bí ọ̀sẹ̀ bíi 2 tàbí 3 tí a ṣe àtúpalẹ̀ ẹ̀kọ́ Tani Jesu ń ṣe. Bẹ́ẹ̀ náà la lè ròyìn Jesu Kristi tán, torí pé ó jẹ́ ìkan nínú mẹ́ta lọ́kan. Ó jẹ́ ọmọ Ọlọ́run, ó jẹ́ ẹni tí ó ń gbé nínú Ọlọ́run. Àmọ́ tí a ṣiṣẹ́ lé lórí, òun ni a pè ní Jesu jẹ́ ọmọ Ọlọ́run, ó sì jẹ́ olùgbàlà aráyé. Ní inú ìwé Jòhánù kínní, ìpísù àkọ́kọ́ tí Jòhánù kọ yìí, orí 4 ẹsẹ̀ 14, níbẹ̀ ni a ti rí àrídájú rẹ̀ tó wípé, àwa ti rí, a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. We have seen and do testify that the Father sent the Son to be the Saviour of the world. Àwa ti rí, a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. Nínú ẹsẹ̀ ọ̀rọ̀ yìí lẹ́ti rí ọ̀rọ̀ méjì tí a ń ṣiṣẹ́ lé lórí: ọmọ àti olùgbàlà. Òun ni Jésù jẹ́. Bí a bá dẹni tó ń béèrè lọ́wọ́ yín pé ta ni Jésù ń ṣe, bóyá ẹ̀yin gan ó tiẹ̀ ń kọ́ yín lóminú, ẹ tiẹ̀ fẹ́ mẹ́ni tí Jésù ń ṣe, òye rẹ̀ ò tí ì wáyé yín, ẹ wá wò pé ta ni Jésù gan. Àwọn kan pè wọ́n ní wòlíì, ó dà bẹ́ẹ̀. Àwọn kan sọ wípé òjíṣẹ́ Ọlọ́run ni, ó dà bẹ́ẹ̀. Gbogbo wọ̀nyí náà ni Jésù jẹ́. Àmọ́ kí ni Jésù gan lójúlówó? Kí ni ipò tí Jésù wà gan? Kí ni Jésù jẹ́ sí Ọlọ́run? Bí a bá pe Jésù pé wòlíì ni fún àwọn ènìyàn, ó dà bẹ́ẹ̀. Àwọn èèyàn kan sọ wípé wòlíì ni, àwọn kan sọ wípé òjíṣẹ́ Ọlọ́run ni fún àwọn ènìyàn, ó jẹ́ bẹ́ẹ̀ fún àwọn ènìyàn kan, ó jẹ́ wòlíì fún àwọn kan, ó jẹ́ òjíṣẹ́ Ọlọ́run fún àwọn èèyàn kan. Ṣùgbọ́n ta ni Jésù jẹ́ sí Ọlọ́run? Báwo ni Jésù ṣe jẹ́ sí Ọlọ́run? Kí ni ìbáṣepọ̀ tó wà láàrin Jésù àti Ọlọ́run? Kí ló wà láàrin wọn? Kí ni ìyàtọ̀ tó wà láàrin Ọlọ́run àti Jésù? Gbogbo wọ̀nyí là ń ṣàlàyé ẹ̀.
òun ni wípé Jésù jẹ́ ẹni tí ó ti inú Ọlọ́run jáde wá. Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Ẹni tí Jésù jẹ́ sí Ọlọ́run nìyẹn. Ó jẹ́ ọmọ rẹ̀, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo wọ̀nyí la ṣe àtúpalẹ̀ rẹ̀ tá a sọ, ṣùgbọ́n àkòrí ní tá a ṣẹlẹ̀ lórí jùlọ lónìí la pè ní Jésù jẹ́ ọmọ Ọlọ́run àti olùgbàlà aráyé. Ẹ rí wípé mo sọ ohun tí ó jẹ́ sí Ọlọ́run àti ohun tí ó jẹ́ sí ènìyàn. Kò sí bá ṣe sọ̀rọ̀ nípa Jésù tá à ní sọ̀rọ̀ jíjẹ́ Ọlọ́run rẹ̀. Bàbá wa sọ̀rọ̀ nípa jíjẹ́ Ọlọ́run rẹ̀, a ò ní ṣaláìmọ́ sọ̀rọ̀ jíjẹ́ ènìyàn rẹ̀. Àyànfẹ́, kí nìdí? Òun ni wípé òun ni àwòrán Ọlọ́run tó wá sí ayé láti fi Ọlọ́run hàn fún ìran ènìyàn. Bíbélì ti já mọ̀ wípé kò sẹ́ni tí ó rí Ọlọ́run rí àyàfi Ádámù, ẹni tí Ọlọ́run dá lójúkorojú, lẹ́ni tí Ọlọ́run mí èémí ìyè sínú rẹ̀, lẹ́ni tí ó jẹ́ ọmọ Ọlọ́run. Nípa ẹni pé nínú ẹ̀kọ́ tí a kọ́ kọjá nípa ta ni Ọlọ́run, mo sọ̀rọ̀ nípa àwọn ọ̀nà mẹ́ta tí Ọlọ́run máa ń gbà bímọ, tí mo ṣàlàyé pé ọ̀nà àkọ́kọ́ òun ni mímí èémí ìyè, gẹ́gẹ́ bí ó ti mí èémí ìyè sínú Ádámù. Ẹ rí wípé erùpẹ̀ ni a fi mọ Ádámù nínú ìwé Genesis orí kìíní ẹsẹ̀ 26. Níbẹ̀ ni Ọlọ́run ti dá ènìyàn ní àwòrán ara rẹ̀ ní ẹsẹ̀ 27 rẹ̀. Bíbélì wá sọ wípé ó ní takọtabo ló dá wọn. Ènìyàn, ọkùnrin, obìnrin, àwọn ni wọ́n ń pè ní ènìyàn. Kì í ṣe ọkùnrin nìkan ní ènìyàn, obìnrin náà ènìyàn ni. So àtọkùnrin àtobìnrin òun ni Ọlọ́run dá lọ́jọ́ kan náà. Lọ́jọ́ tọ́lọ́run ti decide ní Genesis 1:26 ló ti dá wọn. Ní Genesis 1:27 láti wá rí wípé àti akọ àti abo ni ó dá wọn. Ṣùgbọ́n nígbà tí a wá dé ìwé Genesis orí kejì, ìgbà yẹn láṣẹ tó wá rí manifestation tí Ọlọ́run dá. Èròǹgbà Ọlọ́run yẹn, èrò ọkàn rẹ̀ ń tó pinnu yẹn, èrò dáadáa, ọjọ́ tó ti pinnu náà ló ti dá wọn. Ṣùgbọ́n kó tó wá sí ìfojúrí, àwa dé ìwé Genesis orí kejì ní ẹsẹ̀ 7. Níbẹ̀ ni a ti wá rí tí Ọlọ́run wá fi erùpẹ̀ ilẹ̀ mọ́ Ádámù tí ó sì mí èémí ìyè sínú rẹ̀. Ìyẹn ọ̀nà àkọ́kọ́ tí Ọlọ́run gbà fi bímọ. Ẹlẹ́ẹ̀kejì, Ọlọ́run ò nílò ìbálòpọ̀ láàrin ọkùnrin àtobìnrin bí ènìyàn ti máa ní ìbálòpọ̀ kí wọ́n tó bímọ. Ọ̀nà tọ́lọ́run gbà bímọ yàtọ̀ sí bí ènìyàn ń gbà bímọ tiẹ̀. Àyànfẹ́, ọ̀nà ẹlẹ́ẹ̀kejì tí mo ṣàlàyé òun ni wípé yíyà sọ́tọ̀ tàbí ìpinnu Ọlọ́run. Ẹ rí wípé níbẹ̀ láti rí lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí òun ti àwọsánmọ̀ jáde wá tí Ọlọ́run fún ara rẹ̀ kọ̀ǹfàmù Jésù gẹ́gẹ́ bí ọmọ rẹ̀, tó wípé ìgbà àkọ́kọ́ nígbà tí à ń ṣe ìrìbọmi fún Jésù Kristi nínú odò Jọ́dánì, Jòhánù onítẹ̀bọmi ló ń ṣe ìrìbọmi fún. Àwọn ènìyàn tó sì ṣe ìrìbọmi fún lọ́jọ́ náà pọ̀. Kì í ṣe gbà àkọ́kọ́ tí Jòhánù onítẹ̀bọmi yóò máa tẹ àwọn èèyàn bọmi láti ṣe ìrìbọmi fún wọn. Ó ń wàásù ìrònúpìwàdà, ó ń wàásù pé kí àwọn ènìyàn lè jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn, kí wọ́n sì mọ Ọlọ́run lójúlówó, kí wọ́n yí padà kúrò nínú wàhálà, kúrò nínú àwọn ìwà ìdá, kúrò nínú àìtọ́, kí wọ́n wá sínú títọ́, kí wọ́n gba Ọlọ́run, kí wọ́n jáde kúrò nínú ìbọ̀rìṣà, kí wọ́n kọ̀ èṣù àti iṣẹ́ ọwọ́ rẹ̀ sílẹ̀, kí wọ́n sì di ọmọ Ọlọ́run. Eléyìí ni ìwàásù Jòhánù onítẹ̀bọmi, ìwàásù ìrònúpìwàdà, pípè àwọn ènìyàn wá. Iṣẹ́ tí a fi rán nìyẹn, pé láti lè jẹ́ ẹni tí ó kọ́kọ́ ṣiṣẹ́ ṣáájú Jésù, láti jẹ́ ẹni tí ó wàásù fún àwọn ènìyàn. Ṣùgbọ́n tí Jésù ta wá ń rí Jésù bọmi, àwa rí wípé Jésù nìkan ni òun náà jáde sí láàárín ọ̀pọ̀ ènìyàn, láàárín ọ̀gọ̀rọ̀ ènìyàn tí wọ́n wá láti ṣe ìrìbọmi. Jésù gan ò tilẹ̀ fẹ́ kí Jòhánù kó ṣe ìrìbọmi fóun. Jòhánù gan ò tilẹ̀ fẹ́ kí Jésù pé kí ó wá ṣe ìrìbọmi lọ́dọ̀ òun, torí pé kò mọ ẹni tí Jésù ń ṣe. Òun wò pé Jésù pọ̀ jù fún òun láti rìbọmi. Jésù wí fún pé kó jẹ́ ń ṣe bẹ́ẹ̀ àti ń ṣe ò bí Ọlọ́run ti fẹ́ kó rí ni kó jẹ́ kí ó rí o, kí ìwé mímọ́ kí ó lè ṣẹ o. Jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ìrìbọmi ọ̀hún. Jòhánù ń wo Jésù pé òun ò tọ́, pé ẹni tóun ò tiẹ̀ tó tú okùn bàtà ẹsẹ̀ rẹ̀ ni. Ṣùgbọ́n Jésù sọ wípé ṣe ìrìbọmi náà, ṣe gẹ́gẹ́ bí a ti rán ọ. Lọ́jọ́ náà ni òun náà jáde wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀, nígbà tí òun náà tún máa jáde tí Ọlọ́run fún ara rẹ̀ tún máa kéde Jésù, níbi àkọ́kọ́ tí Ọlọ́run ti kéde Jésù nìyẹn. Òun sọ pé ọ̀nà kejì tí Ọlọ́run gbà fi bímọ nìyẹn o. Ọlọ́run a máa kéde ènìyàn
ẹni tọ́lọ́run bá ti kéde pé ọmọ òun ni ó ti bí náà nìyẹn. Ọ̀nà tó wá gbà bí kò wá kàn yín mọ́, bóyá ẹnu ló ti gbà bí ni rárá, bí ọ̀nà tó gbà bí ò kàn yín. Nígbà tọ́lọ́run ti declare tó ti sọ fún àwọn ènìyàn wípé eléyìí ọmọ mi ni, ọ̀nà tó bá wù ló lè gbà bímọ. Ó ní èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Lẹ́lẹ́ẹ̀kejì, wọ́n wà lórí òkè. Pétérù ló ṣàkíyèsí wípé àti Mósè àti Èlíjà wọ́n fara hàn, wọ́n wà pẹ̀lú rẹ̀. Ó wá rí pé kì í ṣe Jésù nìkan ló dúró mọ́, èyí tó ń tọ́ka sí mẹ́ta lọ́kan, èyí tí ó ń tọ́ka sí wípé mẹ́ta lọ́kan mọ̀ ni, èyí tó ń tọ́ka sí Trinity tá ń ṣàlàyé. Mósè ohun Èlíjà wọ́n wà pẹ̀lú Jésù. Pétérù ṣàkíyèsí tó ń ṣẹlẹ̀. Pétérù wá sọ wípé ó dára kí a pa àgọ́ mẹ́ta ní àyín, ọ̀kan fún Mósè, ọ̀kan fún Èlíjà, ọ̀kan fún ìwọ Jésù Kristi olùgbàlà. Lọ́jọ́ náà ni ohùn míì náà tún jáde tí Pétérù náà tẹ́tí sí. Níbẹ̀ ni Ọlọ́run ti kọ̀ǹfàmù ẹ̀ tó wípé èyí ni àyànfẹ́ ọmọ mi, ẹni tí inú mi dùn sí gidigidi. Ó wá fi àṣẹ tì lẹ́yìn pé ẹ máa gbọ́ tirẹ̀. Now eléyìí ti ṣàfihàn wípé Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Òun ni Jòhánù nígbà tí ó ń kọ èpísítélì rẹ̀ ń bí ló wá ń ṣàlàyé ẹ̀, ló jẹ́ á mọ̀ pé àwa ti rí o, a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé, gẹ́gẹ́ bí a ti rí kà nínú ìwé ìrere Jòhánù orí 3 ẹsẹ̀ 14. Eléyìí jẹ́ àkọ́sórí fún gbogbo Kristẹni. Nítorí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tí ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé, ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. For God so loved the world that gave us his only begotten Son, that whosoever believed on him shall not perish but have everlasting life. Eléyìí jẹ́ àkọmọ̀nà, ó jẹ́ àkọ́sórí, ó jẹ́ watchword wa, ó jẹ́ memory verse wa tí gbogbo èèyàn mọ̀ pé Ọlọ́run náà ọmọ bíbí rẹ̀, ọmọ bíbí Ọlọ́run ó jẹ́ ọmọ, pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé ṣùgbọ́n kí ó lè ní ìyè àìnípẹ̀kun. Ẹni tí ò bá ní ṣègbé yóò gba Jésù, Jésù yóò wá gbà á là. Èrèdí nìyẹn tó fi jẹ́ olùgbàlà aráyé. Bí ẹ bá wá wo ẹsẹ̀ 17 rẹ̀, ìyẹn John 3:17, ó nítorí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé láti dá aráyé lẹ́jọ́, ṣùgbọ́n kí a lè ti pàṣẹ rẹ̀ gba aráyé là. Torí Ọlọ́run kò rán ọmọ rẹ̀ sí ayé. Bíbélì ló ń sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run kò rán ọmọ rẹ̀ láti dá aráyé lẹ́jọ́ o, bí kò ṣe pé a lè ti pàṣẹ rẹ̀ gba aráyé là. Jésù jẹ́ olùgbàlà aráyé. Bí ó ti jẹ́ ọmọ Ọlọ́run náà ni ó jẹ́ olùgbàlà. Ọlọ́run fẹ́ jẹ́ kí ó gba èmi pẹ̀lú rẹ̀ là ni Ọlọ́run ṣe rán Jésù wá sáyé. Jésù jẹ́ ọmọ Ọlọ́run, ó sì jẹ́ olùgbàlà aráyé. Jésù yìí ó jẹ́ ọmọ Ọlọ́run nítorí wípé bí a bá wo àkọsílẹ̀ rẹ̀ nínú ìwé mímọ́, bí a bá wo àsọtẹ́lẹ̀ rẹ̀ kó tó di pé a bí, wòlíì Àìsáyà sọ àsọtẹ́lẹ̀ pé a ó bí ọmọ kan, báyìí ni ó jẹ́, Emmanuel lẹ́ porúkọ ẹ̀. Bẹ́ẹ̀ náà ni a rí àsọtẹ́lẹ̀ rẹ̀ léléyìí tí a sọ fún ìyá rẹ̀ Maria wúndíá, léléyìí tí áńgẹ́lì Gabriel oníròyìn ayọ̀ tí ó wá sọ fún nínú ìwé ìrere Lúùkù orí 1. Ìwé ìrere Lúùkù orí 1, wọ́n kà láti ẹsẹ̀ 26. Luke chapter 1 from verse 26. Ó ní oṣù kẹfà a sì rán áńgẹ́lì Gabriel láti ọ̀dọ̀ Ọlọ́run lọ sí ìlú kan ní Gálílì tí à ń pè ní Násárẹ́tì, sí wúndíá kan tí a fẹ́ fún ọkùnrin kan tí à ń pè ní Jósẹ́fù ti ìdílé Dáfídì. Orúkọ wúndíá náà a sì máa jẹ́ Màríà. Áńgẹ́lì náà sì tọ̀ wá, ó ní àlàáfíà ìwọ ẹni tí a kọjú sí ṣe ní oore, Olúwa pẹ̀lú rẹ̀, alábùkún fún ni ìwọ nínú àwọn obìnrin. Ẹsẹ̀ 29. Ó ní ṣùgbọ́n ọkàn rẹ̀ kò lélẹ̀ nítorí ọ̀rọ̀ náà, ó sì rò nínú ara rẹ̀ pé irú kíkí ni èyí. Àyànfẹ́, Gabriel oníròyìn ayọ̀, áńgẹ́lì Ọlọ́run tí máa ń jíṣẹ́ ayọ̀ rèé. Lọ́jọ́ tó wá jíṣẹ́ fún Màríà wúndíá,
ẹni tí a ń fẹ́ fún arákùnrin kan tí a pè ní Jósẹ́fù, àfẹ́sọ́nà làwọn méjèèjì, wúndíá kìí kàn ṣe omidan lásán ni Màríà, ó tún jẹ́ wúndíá, ẹni tí ò mọkùnrin rí. òun la wá ń jíṣẹ́ fún ní ìsinyìí wípé ìwọ ni ẹni tí a kọjú sí ṣe lóore o. nígbà tí a wá dé ẹsẹ̀ 30, áńgẹ́lì náà sì wí fún un pé má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. ṣe rí kíkí tí áńgẹ́lì náà ń kí, ó ń dẹ́rù bà Màríà. Màríà wá ń wò pé irú kíkí wo leléyìí. nígbà tí áńgẹ́lì náà sì ti rí wípé ó wà ní àìbalẹ̀ ọkàn, ó ń fi lọ́kàn balẹ̀ pé má bẹ̀rù. nígbà tí a wá dé ẹsẹ̀ 31, onísáàsì kíyèsí ìwọ ó lóyún nínú rẹ̀, ìwọ sì bí ọmọkùnrin kan, ìwọ sì pe orúkọ rẹ̀ ní Jésù. ẹsẹ̀ 32, owó pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó sì máa pè é. Olúwa Ọlọ́run yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún un. òun ó pọ̀, ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó sì máa pè é. ọmọ ọ̀gá ògo jùlọ ni a ó sì máa pè é. àyànfẹ́, ta ni ọ̀gá ògo jùlọ? ta ni ó tún ní ògo tó ju Ọlọ́run lọ? ta ni a lè pè ní ọ̀gá ògo jùlọ? èmi ò rí ẹnìkan tí a lè pè ní ọ̀gá ògo jùlọ bí kò ṣe Ọlọ́run. Ọlọ́run gan-an ni ó jókòó lórí ògo, òun ló wọṣọ ògo, òun ló wọ bàtà ògo. Ọlọ́run gan-an ni ológo jùlọ. bí Bíbélì bá wá sọ wípé ọmọ ọ̀gá ògo jùlọ la ó máa pè é, ó túmọ̀ sí wípé ọmọ Ọlọ́run ni a ó máa pe Jésù. torí áńgẹ́lì yẹn sọ wípé Jésù ni ó pe orúkọ rẹ̀. ẹ jẹ́ n kà síwájú ní verse 33, ó ní yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. ìjọba Jésù yóò sì jọba ní ìdílé Jákọ́bù títí ayé. He shall reign over the house of Jacob forever. títí ayé ni, kì í ṣe ìjọba tí wọ́n ń ṣe lọ́dún mẹ́rin tí a sọ wípé ẹgbẹ́ òṣèlú kan yóò pọ̀ ń bẹ̀, ẹlòmíì yóò bọ̀ síbẹ̀. kì í ṣe ọba tí wọ́n máa ń jẹ ní àwọn ìdílé kọ̀ọ̀kan. ìdílé kan ti jọba lọ́jọ́ tó bá wàjà, ìdílé míì yóò padà jọba rárá. ìjọba rẹ̀ ò ní, ìjọba títí ayé ni. He shall reign forever. èrèdí nìyẹn, for over 2021 years ago tí Jésù ti kú lórí igi àgbélébù, tí ó sì ti gòkèrè ọ̀run tó ti lọ jókòó lọ́wọ́ ọ̀tún Ọlọ́run Olódùmarè. títí di àkókò yìí, títí di ọ̀la àti títí dé ayérayé ni Jésù ń jọba. ìjọba rẹ̀ kò lópin, torí wípé ó jẹ́ àsọtẹ́lẹ̀, ó jẹ́ ìmọ̀tẹ́lẹ̀ Ọlọ́run, ó jẹ́ èrò Ọlọ́run, ó jẹ́ èròǹgbà Ọlọ́run, ó jẹ́ àṣẹ tí Ọlọ́run pa, ó jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run fi ránṣẹ́ sí ayé pé bóun ti fẹ́ kó rí gan-an nìyẹn. torí wípé Jésù jẹ́ ní tí ó ti ọ̀dọ̀ Ọlọ́run wá. Jésù jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ti ẹnu Ọlọ́run jáde wá. ẹ rí wípé ó wá ní ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. kì í ṣe ìjọba tí a lè dá lẹ́kun. And of his kingdom there shall be no end. kò lè sí ìpẹ̀kun, there shall be no end to his kingdom. ìjọba tí ó wà títí ni, ìjọba tí ò ní pẹ̀kun, ìjọba ayérayé. bí a ti ń pe Jésù ní Nàìjíríà, bí ó ti ń ṣiṣẹ́ ìgbàlà ń bí tó ń jọba lórílẹ̀‐èdè Nàìjíríà, bẹ́ẹ̀ ló ń jọba ní ilẹ̀ Amẹ́ríkà, bẹ́ẹ̀ ni ó ń gbàlà níbẹ̀ ní Canada, bẹ́ẹ̀ ni Jésù ń gbàlà ní Afghanistan, bẹ́ẹ̀ ló ń gbàlà ní Iraq, bẹ́ẹ̀ ló ń gbàlà ní Saudi Arabia, bẹ́ẹ̀ ló ń gbàlà ní ilẹ̀ Europe. ìjọba rẹ̀ ò lópin, ìjọba Jésù ò ní gbèdéke, ìjọba rẹ̀ kò a lè sọ ibi báyìí ló dé rárá. ìjọba rẹ̀ lọ súà, ó lọ ìjọba ìlópin, ìjọba ìnípẹ̀kun, torí pé bí Ọlọ́run ti fẹ́ nìyẹn. àyànfẹ́, torí wípé ó jẹ́ ọmọ Ọlọ́run. mo kà síwájú ní verse 34, ó ní nígbà náà ni Màríà wí fún áńgẹ́lì náà pé èyí yóò wá àti ṣe rí bẹ́ẹ̀ nígbà tí èmi kò tí ì mọ ọkùnrin. Now this is the confirmation. ẹni tí a sọ wípé yóò bímọ, pé Jésù dẹ̀ ni yóò porúkọ ọmọ tí ó bí, ó jẹ́ ẹni tí ò tí ì mọ ọkùnrin rí, ó jẹ́ ẹni tí òun pẹ̀lú ọkùnrin ò tiẹ̀ tí ìjọ wọlé rí. ó wá ń béèrè lọ́wọ́ áńgẹ́lì pé báwo ni ó ti rí bẹ́ẹ̀. Oh my God,
ẹ mọ̀ wípé ọlọ́run mi kò sáṣetì lọ́rọ̀ tiẹ̀, kò sí kò ṣeé ṣe pẹ̀lú ọlọ́run, torí pẹ̀lú ọlọ́run ohun gbogbo ni ṣíṣe. Therefore with God nothing shall be impossible. Pẹ̀lú ọlọ́run kò sí ohun tí ọlọ́run kò lè ṣe o, torí kò sí ohun tí ọlọ́run kò lè ṣe. Ní verse 35 áńgẹ́lì náà wá dáhùn, òní áńgẹ́lì náà sì dáhùn, ó sì wí fún pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ ọ́ wá àti agbára ọ̀gá ògo yóò sì dìbò ọ́, nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ ọlọ́run ni a ó máa pè é. Áńgẹ́lì ọlọ́run òun ló wá kéde Jésù níbí, kì í ṣe ènìyàn ni ó kéde rẹ̀ bẹ́ẹ̀ pé ọmọ ọlọ́run ni. Some of us ni a máa ní wrong perception yẹn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn perspective tí wọ́n ní nípa Jésù ni pé àwọn kìrìsìtẹ́nì ni wọ́n pè bẹ́ẹ̀, rárá àwọn kan náà kóra wọn jọ ni wọ́n sọ wípé ọmọ ọlọ́run, rárá o. Áńgẹ́lì ọlọ́run, ẹni tí ọlọ́run rán níṣẹ́ sí Màríà wúndíá, ẹni tí ó bí Jésù olùgbàlà aráyé, òun ló wí fún wípé ohun mímọ́ tí ó tinú rẹ̀ jáde wá, torí mímọ́ ni, kò ní ìdàpọ̀ akọ àti abo nínú. Kì í ṣe Màríà àti Jósẹ́fù ni wọ́n sun oorun Jésù, rárá. Kì í ṣe bí wọ́n ti sun oorun èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí ni a sun oorun Jésù, rárá. Kì í ṣe bí a ti sun oorun ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí, gbogbo ènìyàn tó wà láyé. Kì í ṣe bí a ti sun oorun wọn ni a sun oorun Jésù. Èrèdí nìyẹn tí Jésù fi jẹ́ Ádámù kejì. Lọ́jọ́ náà tá bá lórí ọ̀fẹ́ tá tutù débẹ̀. Àdàwọn tí Jésù jẹ́ nìyẹn, Jésù jẹ́ Ádámù kejì. Ádámù àkọ́kọ́ òun ni ẹ̀ṣẹ̀ ti pasẹ̀ rẹ̀ wọlé. Ádámù kejì tí ń ṣe Jésù olùgbàlà, òun ni ìgbàlà ti pasẹ̀ rẹ̀ wọlé. Nípasẹ̀ ẹnìkan ni ikú wọlé wá, nípasẹ̀ ẹlòmíì ẹnìkan náà ni ìyè ayérayé náà ló wọlé wá. Ẹ sì rí wípé àwọn méjèèjì ni wọ́n fẹ́ jọra wọn, torí wípé Ádámù àkọ́kọ́ a ò sun oorun rẹ̀ bí a ti sun oorun àwọn ènìyàn tí wọ́n wà láyé. Ṣé mọ̀ pé Ádámù òun àti Éfà wọ́n jọ sun oorun kí wọ́n tó lè bí Káínì, kí wọ́n tó bí Ébẹ́lì. Káwọn méjèèjì ó tó kúrò lójú ọ̀nà, kó tó di wípé àwa bí Sétì. Oorun láàrin ọkùnrin àtobìnrin la fi bí Sétì, òun la fi bí gbogbo ènìyàn tó wà nínú ayé, yálà aláwọ̀ funfun tàbí aláwọ̀ dúdú, yálà ọkùnrin tàbí obìnrin. Èrèdí nìyẹn tó ní Sáàmù sọ wípé nínú ẹ̀ṣẹ̀ ni ìyá mi gbé lóyún mi. Èrèdí tí gbogbo ènìyàn ẹlẹ́ran ara tí a fi jẹ́ ẹlẹ́ṣẹ̀ nìyẹn, torí wípé àjogúnbá ni ìpasẹ̀ ìbálòpọ̀ nínú ẹ̀jẹ̀ akọ àti abo ni a ti bí wa. Àtẹ̀jẹ̀ bàbá àtẹ̀jẹ̀ ìyá tó jẹ́ pé wọ́n jọ lẹ́ṣẹ̀ nínú ẹ̀ṣẹ̀ bàbá àti nínú ẹ̀ṣẹ̀ ìyá náà láti jáde, ní gbogbo ìran ènìyàn tó wà nínú ayé ti jáde. Àmọ́ Jésù ta wọ́n yọ. Jésù yàtọ̀, torí wípé Jésù ti inú Ọlọ́run wá, torí tí Jésù jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run, torí tí Jésù jẹ́ agbára Ọlọ́run, torí tí Jésù jẹ́ ọgbọ́n Ọlọ́run. Kí nìdí tí ó fi jẹ́ ọgbọ́n Ọlọ́run, tó fi jẹ́ ìmọ́lẹ̀ Ọlọ́run, tí ó fi jẹ́ agbára Ọlọ́run? Torí pé ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ni. Torí Jesus is the spoken word. Ó ní ọ̀rọ̀ tí Ọlọ́run ń sọ jáde, inú Ọlọ́run ló ń gbé. Ọ̀rọ̀ náà ló wá di ara. Òun ni íméèjì Ọlọ́run. Òun ni èémí ìyè tí a mí sínú Ádámù lọ́jọ́sí, tí ó di alààyè ọkàn. Àyànfẹ́, èrèdí nìyẹn tí ẹ rí wípé bí a ṣe dá wọn tí ó fi jọra wọn. Kò sí ìbálòpọ̀ ní bí a ṣe dá Ádámù, bẹ́ẹ̀ náà ni kò sí ìbálòpọ̀ bí a ṣe bí Jésù. Àyànfẹ́, áńgẹ́lì náà sọ fún wípé ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá àti agbára ọ̀gá ògo. Ọmọ ọ̀gá ògo la mọ̀ pé ọ̀gá ògo yẹn Ọlọ́run ni. Agbára Ọlọ́run yẹn, ọ̀gá ògo yẹn tí ń ṣe Jésù olùgbàlà, òun fún ara rẹ̀ ni ó wọnú Màríà wá. Jésù tí ń ṣe agbára Ọlọ́run yẹn, òun ni agbára ọ̀gá ògo, òun ni ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ rí wípé Ọlọ́run ò fi ọ̀rọ̀ rẹ̀ ṣeré, torí ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ agbára. Agbára Ọlọ́run àti ọ̀rọ̀ Ọlọ́run kò sí yàtọ̀ ńbẹ̀. Níbi tí ọ̀rọ̀ Ọlọ́run bá ti wà, agbára Ọlọ́run ló wà níbẹ̀ yẹn. Ọ̀rọ̀ Ọlọ́run tẹ́ ń gbọ́ yìí, agbára Ọlọ́run ni, ẹ̀mí Ọlọ́run ni. Níbi tí ẹ̀mí Ọlọ́run bá sì ti wà, ìbẹ̀rù kì í sí ńbẹ̀, wàhálà kò kì í sí ńbẹ̀, kò kì í sí ìdààmú níbẹ̀. Ìyè ni. Jésù wípé ọ̀rọ̀ tí ẹ̀ ń gbọ́, ọ̀rọ̀ tí mò ń sọ fún yín, ó ní ẹ̀mí ni, ìyè sì ni pẹ̀lú. Torí náà
Jésù yẹn tìkára rẹ̀ tí ń ṣe agbára Ọlọ́run yẹn pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run bí alọ́sẹ̀ tó ń bọ̀ a lè lọ sínú ẹsẹ̀ Bíbélì tó jẹ́ kó yé wa bẹ́ẹ̀ nínú ìwé Kọ́ríńtì kìíní pé Jésù jẹ́ ọgbọ́n Ọlọ́run, jẹ́ agbára Ọlọ́run. Òun ni ó ṣíji bo Màríà, ó wọnú Màríà wá. Torí bí Jésù bá fi ara hàn bí ó bá kàn wá bí áńgẹ́lì, yóò fẹ́ ṣòro fún àwọn ènìyàn láti gbàgbọ́, yóò ṣòro fún àwọn ènìyàn láti tẹ̀lé. Ojú bí iwin àbí ìkẹ́kẹ́ ni wọ́n máa fi wò irú ẹ̀dá wo leléyìí báyìí. Ṣùgbọ́n kí Ọlọ́run lè ṣẹ́gun ẹ̀ṣẹ̀ ni Ọlọ́run ṣe rí ara rẹ̀ sílẹ̀ pé òun nìkan ló lè ṣe ìlàjà tó wà láàrin ènìyàn àti Ọlọ́run. Ènìyàn ti tasẹ̀ àgẹ̀rẹ̀ sí Ọlọ́run. Gbogbo wòlíì sì ti wá sáyé, gbogbo wòlíì wọn ò ríṣẹ́ ṣe. Kí nìdí? Torí wípé ènìyàn ni àwọn wòlíì. They are pure human being, 100% human being. Ìjà tó sì wà ńlẹ̀ wà láàrin Ọlọ́run àti ènìyàn. So 100% man cannot solve our problem. Mi ò mọ̀ bí ọ̀rọ̀ tí mò ń sọ bí ó ń yé eyín báyìí àyànfẹ́. Ẹni tí ó jẹ́ ènìyàn 100% kò lè parí ìjà láàrin Ọlọ́run àti ènìyàn. Ọlọ́run fúnra rẹ̀ ló lè parí ẹ̀. And in order not to be biased, ó gbọ́dọ̀ jẹ́ apá kan Ọlọ́run, apá kan ènìyàn. Ọlọ́run fúnra rẹ̀ ló sì wá lè parí ìjà. Bó lè ní ó ṣe bá parí ìjà fún Ọlọ́run. Ọlọ́run nìkan ni ó lè ṣe ìlàjà. Òun ló ṣe part of himself. Ọlọ́run ọ̀gá ògo. Ó wá mú kan nínú ara rẹ̀, ọ̀rọ̀ rẹ̀ tí ń gbénú rẹ̀, ó wá rán sí ayé tí ń ṣe Jésù olùgbàlà láti gba aráyé là, láti tú ìran ènìyàn sílẹ̀. Èrèdí tó fi jẹ́ ọmọ Ọlọ́run nìyẹn. Èémí ìyè nì, ìmọ́lẹ̀ Ọlọ́run nì, agbára rẹ̀ nì. Ṣé mọ̀ wípé ọ̀rọ̀ Ọlọ́run yẹn náà ló mú kí ìmọ́lẹ̀ ó wà? Ìwé Genesis orí kìíní nígbà tí a dé ẹsẹ̀ kẹta sọ pé jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó wà. Ọ̀rọ̀ nì tó sọ jáde ló mú ìmọ́lẹ̀ wá. Òun ni Jésù fi jẹ́ ìmọ́lẹ̀ aráyé. Ẹ̀mí áńgẹ́lì yẹn wá sọ fún Màríà bí ó ti bí rèé o. Torí Màríà ń béèrè lọ́wọ́ áńgẹ́lì náà pé báwo ni ó ṣe rí bẹ́ẹ̀ o. Èmi tí wọn ò mọkùnrin rí. Ẹni tí ò mọkùnrin rí a máa bímọ bí. Ẹni tí ò ní ìbálòpọ̀ pẹ̀lú ọkùnrin a máa lóyún bí. Ṣùgbọ́n áńgẹ́lì náà wí fún pé no rárá tiẹ̀ yóò yàtọ̀. Ọmọ tó fẹ́ bí ọmọ mímọ́ ni. Ohun mímọ́ ni ó tinú rẹ̀ jáde wá. Ọ̀nà tó sì fi gbà bí rèé o. Ó wá ní áńgẹ́lì náà sì dáhùn sí fífi pé ẹ̀mí mímọ́ yóò tọ̀ wá àti agbára ọ̀gá ògo yóò ṣíji bò ọ́. Nítorí náà omi mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Ó wá sọ fún ní ẹsẹ̀ kẹrìndínlógójì verse 36. Òun ní sì kíyèsí Elizabeth ìbátan rẹ̀ òun pẹ̀lú sì lóyún ọmọkùnrin kan ní ògbólógbò rẹ̀. Èyí sì ní oṣù kẹfà fún ẹni tí a ń pè ní àgàn. Ó ní nítorí kò sí ohun tí Ọlọ́run kò lè ṣe. Àyànfẹ́, ohun mímọ́ tí ó ti inú rẹ jáde wá, ohun mímọ́. Nítorí náà ohun mímọ́ tí a ó ti inú rẹ bí ọmọ Ọlọ́run ni a ó máa pè é. Ohun mímọ́ tí ó ti inú Màríà wúndíá jáde wá, òun ni Jésù olùgbàlà. Ọmọ Ọlọ́run ni Ọlọ́run ní kí wọ́n máa pè é. Iṣẹ́ tí ó fi rán áńgẹ́lì nìyẹn, tí áńgẹ́lì sì jẹ́ fún ìyá Jésù. Ọmọ Ọlọ́run lẹ gbọ́dọ̀ máa pè é. Jésù jẹ́ ọmọ Ọlọ́run, ó sì jẹ́ olùgbàlà aráyé. Jésù jẹ́ ọmọ Ọlọ́run, ó sì jẹ́ olùgbàlà aráyé. Torí tí Ọlọ́run fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún ni pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kó má bàa kú ṣùgbọ́n kí ó lè ní ìyè nípẹ̀kun. Bí ẹ bá wá wo nínú ìwé Lúùkù orí 3, if you study the genealogy of Jesus, ìyẹn ìtàn ìrandíran Jésù nínú Bíbélì tó tọ́ka sí tó ti jẹ́ ká mọ̀ wípé Jésù jẹ́ ọmọ Ọlọ́run. Bí ẹ bá wo ìwé Lúùkù, ìwé ìrere Lúùkù orí 3 bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 23. Ó ní Jésù fúnra rẹ̀ tó bí ẹni ìwọ̀n 30 ọdún. Ó ní oúnjẹ bí a ti fi pè ọmọ Jósẹ́fù tí í ṣe ọmọ Élì, a kàn pè é ní ọmọ Jósẹ́fù ni. Ọmọ Jósẹ́fù kọ́ ọmọ Ọlọ́run ni. Torí áńgẹ́lì yẹn ti já mọ̀ wípé ọmọ Ọlọ́run lẹ́ ó máa pè é. Kì í ṣe Jósẹ́fù ló sun oorun Jésù o, ṣùgbọ́n nítorí wípé Jósẹ́fù jẹ́ àfẹ́sọ́nà ìyá Jésù. Ọlọ́run ò sì ń gbébi rúdurùdu. Ọlọ́run ò lọ́wọ́ sí ìkọ̀sílẹ̀. Ọlọ́run máa ń so ènìyàn pọ̀ ní kì í túyàn ká. Ó ní ohunkóhun tí a bá ti so ṣọ̀kan kí ẹnikẹ́ni kí ó má ṣe pín wọn níyà, kẹ́nikẹ́ni kí ó má ṣe yà wọ́n. Whatsoever God has joined together, let no man put asunder. Torí náà
Ọlọ́run kì í ṣe author of divorce, kì í ṣe ẹni tí ń pín àwọn èèyàn níyà. Ó wá ní ọmọ Jósẹ́fù, bó tilẹ̀ jẹ́ wípé kì í ṣe ọmọ Jósẹ́fù, ó gbà kí Jósẹ́fù fẹ́ Màríà torí àfẹ́sọ́nà rẹ̀ ni. Wọ́n á ní Jésù fúnra rẹ̀ tó bí ẹni ìwọ̀n 30 ọdún. Oúnjẹ bí a ti fi pè ọmọ Jósẹ́fù tí ń ṣe ọmọ Élì, tí ń ṣe ọmọ Mọ́tátì, tí ń ṣe ọmọ Léfì, tí ń ṣe ọmọ Mékì, tí ń ṣe ọmọ Jánà, tí ń ṣe ọmọ Jósẹ́fù, tí ń ṣe ọmọ Mọ́tátì, tí ń ṣe ọmọ Ámọ́sì, tí ń ṣe ọmọ Náhùmù, tí ń ṣe ọmọ Ẹ́sìlì, tí ń ṣe ọmọ Nágáì, tí ń ṣe ọmọ Mátì. Táwọn bẹ̀rẹ̀ sí ní wo àkọsílẹ̀ ìrandíran, ìtàn ìrandíran Jésù, the genealogy of Jesus. Nígbà tí a bẹ̀rẹ̀ sí ní kàábọ̀, tí a ń kàábọ̀, tí a bá wá dé ẹsẹ̀ kẹrìndínlógójì sí ẹsẹ̀ kejìdínlógójì, from verse 36 to verse 38, ìwé ìrere Lúùkù orí kẹta yẹn, ẹ wá rí. Ó ní tí ṣe ọmọ Kánáánì, tí ṣe ọmọ Afaksadi, tí ṣe ọmọ Sémù, tí ṣe ọmọ Noah, tí ṣe ọmọ Lámẹ́kì, tí ṣe ọmọ Mètúsẹ́là, tí ṣe ọmọ Énọ́kù, tí ṣe ọmọ Járẹ́dì, tí ṣe ọmọ Málélì, tí ṣe ọmọ Kánáánì, tí ṣe ọmọ Énọ́sì, tí ṣe ọmọ Sétì, tí ṣe ọmọ Ádámù, ọkùnrin àkọ́kọ́ ni Ádámù o, tí ṣe ọmọ Ọlọ́run. Ẹ̀gbọ́n mo ṣàlàyé fún lọ́sẹ̀ tó kọjá pé Ádámù jẹ́ ọmọ Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ ló ta Ádámù sọnù. Ẹ̀ṣẹ̀ ló jẹ́ kí ìbínú Ọlọ́run ó wá sórí rẹ̀ tá fi lé wọn jáde kúrò nínú ọgbà. Ọ̀nà tí Ọlọ́run gbà fi bímọ, ọ̀nà àkọ́kọ́ tó kọ́kọ́ gbà fi bí Ádámù, òun ni mímí èémí ìyè sínú rẹ̀. Ẹ wá ẹ̀já dá èèyàn ní àwòrán wa. Bàbá àti màmá, nígbà tẹ́ ṣègbéyàwó, tẹ́ fẹ́ yàwó yín yẹn, tẹ́ bímọ yẹn, ṣèbí wọ́n sọ pé ọmọ yẹn jọ yín sà. Ṣèbí èròǹgbà yín ni pé ẹ fẹ́ kí n lè bímọ, kí n rẹ́ nìkan tí ó jọ èmi náà. Èrèdí náà tẹ́yìn tọ́pọ̀lọpọ̀ yín fi níyàwó nìyẹn, tẹ́ fi lọ́kọ. Èrèdí tọ́pọ̀lọpọ̀ yín fi ń bímọ nìyẹn. Ẹ sọ fún ìyàwó yín, ìyàwó mi, já súnmọ́ra wa, já bímọ tiwa náà, já bí ọmọ, jẹ́ kí a bímọ. Ní èròǹgbà tí wọ́n wáyé láàrin ọkùnrin àti obìnrin tí wọ́n fi jọ ń sùn pọ̀ kí a lè bímọ. Èrè tí ó ti bí ìbálòpọ̀ wá nìyẹn, kí a bímọ. Àbí ká bí ọmọ ọkùnrin, ká bí ọmọ obìnrin. Wọ́n bá bí ọmọ ọkùnrin yóò jọ bàbá rẹ̀, wọ́n bímọ obìnrin yóò jọ ìyá rẹ̀, yóò wá jẹ́ àwòrán wọn. Bẹ́ẹ̀ náà ni Ọlọ́run sọ pé jẹ́ kí a dá ènìyàn ní àwòrán wa. Ènìyàn ni wọ́n, ṣùgbọ́n wọ́n jẹ́ àwòrán Ọlọ́run. Àwòrán Ọlọ́run yẹn ni Ọlọ́run wá mí sínú Ádámù, òun ló ń gbé nínú ènìyàn. Iye àwọn ènìyàn tó bá wá gba Jésù lólúwa àtolùgbàlà ni wọ́n lè rí ẹ̀mí yẹn gbà padà, torí wípé Ádámù sọnù òun Éfà nínú ọgbà Édẹ́nì. Ní kété tí wọ́n jẹ èso tí Ọlọ́run ní kí wọ́n má fọwọ́ kàn, the forbidden fruit, they lost it. Ṣùgbọ́n nínú Jésù nìkan ni a ti lè gbà padà, ni a lè rí ìsọdọmọ náà gbà padà. Láṣẹdíkà nínú ìwé Jòhánù orí 1 ẹsẹ̀ 11 sí 12, tó ní ó tọ̀ àwọn tirẹ̀ wá, àwọn tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á ni a fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí wọ́n gba orúkọ rẹ̀ gbọ́. That is the book of John chapter 1 from verse 11 to 12. Ó tọ̀ àwọn tirẹ̀ wá, àwọn ará tirẹ̀ kò sì gbà á, ṣùgbọ́n iye àwọn tí ó gbà á, àwọn ni ó fi agbára fún láti di ọmọ Ọlọ́run, àní àwọn náà tí ó gba orúkọ rẹ̀ gbọ́. Iye àwọn èèyàn tó bá ti wá gba Jésù olùgbàlà gbọ́, tán gba orúkọ rẹ̀ gbọ́, tán gbà pé Jésù jẹ́ ọmọ Ọlọ́run, tán gbà pé Jésù wá sáyé kú lórí igi àgbélébùú nítorí ẹ̀ṣẹ̀ wọn, tí ó sì jíǹde lọ́jọ́ kẹta, tí wọ́n gbà á gbọ́, tí wọ́n kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, tán jẹ́wọ́ rẹ̀ wájú rẹ̀, tán sọ pé Jésù Olúwa gbọ́kàn mi là, sọ ọkàn mi di mímọ́, fún mi ní ẹ̀mí mọ́ rẹ̀, tí wọ́n lè kégbe pé, tí wọ́n gbà pé òun lolúwa àti olùgbàlà. Gẹ́gẹ́ bí ìwé mọ́ ti wípé gbogbo ẹni tó bá kígbe pé orúkọ Olúwa là ó gbàlà. Mo sọ fún yín wípé Olúwa òun ni Ọlọ́run, Ọlọ́run òun ni Olúwa. Nínú ẹ̀kọ́ tí a kọ́ kọjá, kò sí yàtọ̀ láàrin Jésù àti Ọlọ́run. Ọmọ Ọlọ́run ni Jésù ń ṣe, inú Ọlọ́run ló ti jáde wá, inú Ọlọ́run ló ń gbé, ọwọ́ ọ̀tún rẹ̀ ló padà lọ jókòó sí nígbà tí ó gòkè rí ọ̀run. You cannot talk about God without talking about Jesus. Neither can you talk about Jesus without talking about God. O ò lè sọ̀rọ̀ nípa Ọlọ́run kó má sọ̀rọ̀ nípa ọmọ rẹ̀ Jésù. O ò sì lè sọ̀rọ̀ nípa ọmọ Ọlọ́run tí í ṣe Jésù olùgbàlà kó má wá sọ̀rọ̀ nípa Ọlọ́run. Kò ṣeé ṣe kó wá sọ̀rọ̀ nípa àwọn méjèèjì kó sọ̀rọ̀ nípa Ọlọ́run.
kó sọ̀rọ̀ nípa Jésù kó má lè sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́. Wọn ò ṣe é yà, wọ́n jọ wọnú ara wọn ni. Ọlọ́run ló mọ bó ti ṣètò ẹ̀ bẹ́ẹ̀. Nínú Ọlọ́run ló ti jáde wá, ọ̀rọ̀ rẹ̀ ni tó rán sí ayé láti gba aráyé là. Láti lè bá wa gbé kó bá wa sọ̀rọ̀ ló ṣe nílò ẹran ara yẹn, ló ṣe nílò àwọn ènìyàn yẹn tí a fi ń pè lọ́mọ Màríà, tá ń pè lọ́mọ Jósẹ́fù, tá ń pè ní ọmọ ènìyàn, tó ń fara yóò sọ pé ọmọ ènìyàn ń lọ ná bí a ti kọ̀wé rẹ̀. Ọmọ Ọlọ́run ni, inú Ọlọ́run ló ti jáde wá. Agbára Ọlọ́run ni, ọgbọ́n Ọlọ́run ni, ìmọ́lẹ̀ Ọlọ́run ni tí a rán sí ayé láti tàn mọ́lẹ̀ fún aráyé kí a lè jáde kúrò nínú òkùnkùn. Iye àwọn tí ó bá wá gbàgbọ́ yìí ni a fún ní agbára o láti di ọmọ Ọlọ́run. Àní àwọn náà tí wọ́n gba orúkọ rẹ̀ gbọ́. Àkókò tí ń lọ níbi tí a ti mú ọ̀rọ̀ wá sí ìdánudó mú padà sínú ìwé epistili tí Jòhánù kọ, ìwé epistili kìíní Jòhánù orí 4 ẹsẹ̀ 14 sí ẹsẹ̀ 15. Ó ní àwa ti rí i, a sì jẹ́rìí pé bàbá rán ọmọ rẹ̀ láti jẹ́ olùgbàlà fún aráyé. Ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé Jésù ọmọ Ọlọ́run ni, Ọlọ́run gbé inú rẹ̀ àti òun nínú Ọlọ́run. Ẹni tó bá ti wá jẹ́wọ́ pé Jésù pé ọmọ Ọlọ́run ni, tí ò jẹ́ kí ẹ̀sìn ó rúgbò ń lójú, tí ò jẹ́ pé ìjà ẹ̀sìn tí ò jẹ́ kó fi ìṣúdùdù bò ń lójú, tí ò jẹ́ kí kán mọ́ bá a mọ̀ wípé mò ń tẹ̀lé wọn, tí ò jẹ́ kí àrán kan ìbínú tinú mi lèmi ó ṣe agídí ọkàn, tí ò jẹ́ ó borí òun, tó fi ara balẹ̀ láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tó tẹ́tí sí ohùn Ọlọ́run tí a rán sí, pé ẹnikẹ́ni tí ó bá lè gba Jésù lólúwa àtolùgbàlà òun yóò yè. Irú ẹni bẹ́ẹ̀ kò ní ṣègbé. Pé gbogbo ènìyàn tó bá lè kígbe pé orúkọ Olúwa yìí tí ṣe orúkọ Jésù Kristi tí a fi lélẹ̀ fún ìran ènìyàn láyé láti di ọmọ ìgbàlà, láti jáde kúrò nínú ìparun àti ìbínú Ọlọ́run tó ń bọ̀ wá sórí ayé. Pé iye àwọn èèyàn tó bá wá lè kígbe pé orúkọ Olúwa yìí pé a ó gbà wọ́n là. Tàbá wá rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ tí wọ́n ṣe tán tí wọ́n sì jẹ́wọ́ rẹ̀ lólúwa àtolùgbàlà. Bíbélì sọ wípé wọ́n wà nínú Ọlọ́run, Ọlọ́run náà wà nínú wọn, àwọn pẹ̀lú wá di ọmọ Ọlọ́run, wọ́n ń gbé nínú Ọlọ́run nìyẹn. I will read that verse 15 again. Ó ní ẹnikẹ́ni tí ó bá jẹ́wọ́ pé Jésù ọmọ Ọlọ́run ni, whosoever shall confess that Jesus is the Son of God, God dwelleth in him and he in God. Àwọn tí ó ń gbé nínú Ọlọ́run nìyẹn o, àwọn tí Ọlọ́run mọ̀ nìyẹn o, àwọn tí Ọlọ́run dá mọ̀ nìyẹn o, àwọn tí ò bá ti tako ohun tí Ọlọ́run sọ, torí Ọlọ́run ló ránṣẹ́ sí ayé pé ọmọ èyí ni àyànfẹ́ ọmọ mi. Ọlọ́run ló sọ bẹ́ẹ̀. Àwọn tó bá ti wá gbà bẹ́ẹ̀, Ọlọ́run ń gbé nínú wọn, àwọn náà ń gbé nínú Ọlọ́run. Àwọn irú èèyàn bẹ́ẹ̀ ni ọmọ Ọlọ́run. Àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́, àlàáfíà Jésù kó máa bá ọ gbé. Jésù yóò gbà ẹ́ lẹ́ṣẹ̀, kedere fún gbogbo ẹ̀dá. Àwọn tí wọ́n ti ṣáko, àwọn tí wọ́n ti ṣubú, kọ́ lórí kò sí tún kọ́. Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀, fi òótọ́ láyé wọn pé Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀. Wáyò fún wọn ní sinmi, gbàgbọ́rọ̀ rẹ̀ dájú, yóò gbà ẹ́ ní burújú. Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀, kọ́ lórí kò sí tún kọ́. Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀, fi òótọ́ náyé wọn pé Kristi gbà àwọn ẹlẹ́ṣẹ̀. Bí ìwọ náà bá ṣetán báyìí láti di ọmọ Ọlọ́run, bí o bá ṣetán láti sáré wá síbi àgbélébù Jésù Kristi olùgbàlà, kí ìwọ náà di àtúnbí, kí a sọ ọ́ di ọmọ Ọlọ́run, kí a kọ orúkọ rẹ sínú ìwé ìyè, kí a dárí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, kí a sọ ọ́ di ọ̀tun, kí a sọ ọ́ di àtúnbí. Gbé ọwọ́ rẹ sókàn àyà rẹ lọ́wọ́lọ́wọ́ yìí. Jésù ń gba àwọn ẹlẹ́ṣẹ̀,
èyí tó torí ẹ̀ wáyé wá ṣe nìyẹn. Èrèdí tí Jésù ṣe wá sáyé nìyẹn. Bíbélì wípé èrèdí nìyí tí ọmọ Ọlọ́run ṣe farahàn láti pa iṣẹ́ ìṣòro, iṣẹ́ tí Sátánì ti ṣe láti inú ọgbà Édẹ́nì tó tún ṣe títí dòní olónìí. Òun ni Jésù wá bàjẹ́ o. Akọ̀wé rẹ̀ wípé bí májẹ̀mú àtijọ́ kò bá ti lábà wọ́n ni a kì bá ti gbé tuntun dìde. Májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù tó wá ṣe ni wípé láti ra ènìyàn padà, láti darí wa padà sí ọ̀dọ̀ Ọlọ́run, láti sọ àwọn ọmọ onínàkúnà padà di ọmọ Ọlọ́run. Sọ pé Jésù Olúwa, mo gbà ọ́ gbọ́ pé ìwọ ni ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo gbà ọ́ gbọ́ pé ìwọ ló wá sínú ayé tó sì kú lórí igi àgbélébùú kí èmi ẹlẹ́ṣẹ̀ kí n lè yè. Mo gbàgbọ́ wípé ìwọ ni Olúwa àti olùgbàlà mi. Mo tọrọ, mo sì bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ mi gbogbo lónìí. Mo kọ̀ wọ́n sílẹ̀. Dárí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí. Jẹ́ kí ẹ̀jẹ̀ rẹ jẹ́ kí ó wẹ̀ mí mọ́. Sọ mí di àtúnbí. Sọ mí di ọmọ Ọlọ́run. Kọ orúkọ mi sínú ìwé ìyè. Ràn mí lọ́wọ́ láti gbé ìgbé ayé ìwà mímọ́, òtítọ́ àti òdodo. Ọlọ́run máa jẹ́ bàbá fún mi. Mo gba ohùn rẹ gbọ́ lónìí wípé Jésù ni ọmọ rẹ. Òun ni ó sì rán wá sáyé láti wá kú fún mi lórí igi àgbélébùú. Gbà mí là kí n sì dé ìjọba ọ̀run. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti olùgbàlà wa. Àmín. Bí o bá rádúrà yẹn gbà, àyànfẹ́ mo kí ẹ kú oríire o. Torí wípé a ti ń ṣe àṣeparí iṣẹ́ ìgbàlà rẹ lọ́wọ́lọ́wọ́. Torí pé Jésù ti parí ẹ̀ lórí igi àgbélébùú. A sì ti ń sọ ọ́ di àtúnbí. Wọ́n ti ń kọ orúkọ rẹ sínú ìwé ìyè. Wọ́n ti ń ṣe àfọ̀mọ́ rẹ. Wọ́n ti ń wẹ̀ ọ́ mọ́. Wọ́n sì ti ń sọ ọ́ di ẹ̀dá tuntun. Gbìyànjú láti wá Bíbélì kan rà kí o máa kà á, máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run lọ́sàn-án àti lóru kí ìwọ pẹ̀lú ó lè máa dàgbà sókè nínú ẹ̀mí. Wá ilé ìjọsìn tó ti ń porúkọ Jésù lójúlówó. Mo bẹ̀ ọ́ pẹ̀lú orúkọ Ọlọ́run alààyè. Gbàdúrà kí o tó wá ìjọ tó darapọ̀ mọ́. Gbà á dáadáa. Mójọ́jọ́ kan, mójọ́jọ́ mẹ́ta ló lè fi gbà á. Sọ pé Jésù Olúwa, gbà á láàárọ̀, gbà á lọ́sàn-án, gbà á lóru. Jésù ọmọ Ọlọ́run, darí mi sí ìjọ Ọlọ́run tí wọ́n ti ń sọ ọ̀rọ̀ Ọlọ́run lójúlówó. Ìjọ tí Ọlọ́run tìkára rẹ̀ gbé kalẹ̀, tí wọ́n ti bá ìgbàlà pàdé, tí ìgbàlà tí mo ní ò ní bọ́ sọnù. Pé kí ẹ̀mí mọ́ darí ẹ síbẹ̀. Èmi náà máa fàdúrà ràn ọ́ lọ́wọ́. Bí o bá sì fẹ́, tó bá nílò ìrànlọ́wọ́ wa láti lè máa gbàdúrà fún ọ tàbí láti tọ́ ọ sọ́nà ní kété tí o di àtúnbí yìí, ní kété tí ìwọ náà gba Jésù lólúwa àti olùgbàlà yìí, o fẹ́ mọ ọ̀nà àgbà bá Jésù rìn téèyàn kì í fi jẹ̀bi, tí ènìyàn kì í fi ṣubú ara tàbí ṣubú ẹ̀mí. Gbàdúrà, pè wá náà láti ràn ọ́ lọ́wọ́, kí a fi àdúrà ràn ọ́ lọ́wọ́ kí ìwọ pẹ̀lú ó lè mọ ìjọ tó yà sí. Wá ìjọ Ọlọ́run kan darapọ̀ mọ́. Máa kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run bẹ̀. Olùṣọ́ àgùntàn tó bá pàdé tàbí ajíhìnrere bíi tèmi, gbèrè tó ń pè ní ìgbàlà ọkàn, ìsọdi mímọ́ pẹ̀lú agbára ẹ̀mí mímọ́. Àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé. Àlàáfíà Jésù Kristi kó wà pẹ̀lú yín. Àdúrà mi ní fún gbogbo ènìyàn tó lórí ọ̀fẹ́ láti wò mí lónìí tí wọ́n sì ń gbọ́ ohùn mi yìí. Ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo, ọwọ́ Ọlọ́run ọ̀gá ògo kó darapọ̀ mọ́ yín. Iṣẹ́ tí Jésù wá ṣe láyé, òun ni wípé kí ẹlẹ́ṣẹ̀ kí ó lè yè, kí ẹlẹ́ṣẹ̀ kí ó lè di àtúnbí, kí ẹlẹ́ṣẹ̀ kí ó lè dọ́mọ ìgbàlà, kí a sì lè jọ délé sinmi. Iṣẹ́ ìgbàlà tí Jésù wá ṣe láyé yẹn kó farahàn nínú ayé ẹ̀yin tẹ́ ń wò mí, kó farahàn nínú ayé ẹ̀yin tẹ́ ń gbóhùn mi yìí, kó farahàn nínú ayé àwọn mọ̀lẹ́bí yín, kó farahàn nínú ayé gbogbo ènìyàn tó lórí ọ̀fẹ́ láti máa wo ètò yìí. Àlàáfíà Ọlọ́run kó má ṣe fi yín sílẹ̀. Nílé ológo àtèmi àtẹ̀yin, a ó débẹ̀, a ó yin Ọlọ́run lógo títí di ọjọ́ mẹ́jọ táàtù lórí ọ̀fẹ́ láti tún máa pàdé lórí ètò yín, ètò wa EKU ọjọ́ ìsinmi, pàápàá jùlọ lábala ìrere náà. Ẹ má gbàgbé, ẹ máa ka Bíbélì yín, ẹ máa gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. Orúkọ mi ò yí padà, bẹ́ẹ̀ Olú Akinyeye lórúkọ tèmi jẹ́. Títí di ọjọ́ mẹ́jọ táàtù pàdé bí Jésù kò bá tíì dé. Àlàáfíà Ọlọ́run kò ní fi yín sílẹ̀. Ara rẹ̀ la fi ṣọdún o. Ó dàbọ̀.